أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة. وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أتقفون الله سبحانه وتعالى أترى إكاتي فوج شنلا ومحمد صلى الله عليه وآله وسلم إكيالون وباكي أمبا أرى إلي جتا الله بريدا تيوني قاري كما ودولوري نكان كما ورالي àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn gẹ́gẹ́ bí Allah bá yẹ́dà ṣe pa wọ́n láṣẹ kó máa bẹ lórí ẹni kọ̀ọ̀kan wá náà títí tá fi pàdé Allahu subhanahu wa ta'ala. àwọn bí Allah bá yẹ́dà ọba tó dá ẹni kọ̀ọ̀kan wá wípé kó dákun kó jọ nínú àánú rẹ̀, nínú ìyọ́nú rẹ̀, nínú ìkẹ́ rẹ̀, nínú ìṣàmójúkú àṣìṣe àwọn ẹrú rẹ̀, kó má ṣàjẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká nípin nínú ẹ̀. gẹ́gẹ́ bá ṣe ń bẹ ipé kó dákun Islam àti sunnah nabi rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam òun ni kó jẹ́ kí a parí ìṣẹ̀mí wa lé lórí, kó wá ṣe rọrùn fún wa láti ní tẹ̀síwájú àti ìlọsíwájú lórí rẹ̀ tí tá fi pàdé. àwọn kíra pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. gbogbo ẹni tọ́lọ̀ bá yẹ́dà bá kọ́ dárọ̀ ìpé kí wọ́n wá pẹ̀lú a lórí ètò ní dédé àsìkò yìí, ká má ṣàbáwá gbìyànjú máa tẹ love, like and share. ọ̀rọ̀ yìí tí mo fẹ́ sọ yìí ò lè má pẹ́ náà pẹ̀lú àṣẹ Allahu subhanahu wa ta'ala. Tayyib, bí dédé ọwọ́ ìrọ̀lẹ́ òní yìí ni so dédé ìrọ̀lẹ́ òní yìí ni mo rí fídíò bàbá ọ̀tẹ́ tí bàbá ọ̀tẹ́ ń ṣe wáàsí lọ́dọ̀ àwọn olùkọ́ àgbà as-Salafi èyàn àwọn bàbá bá kí ní wò oye tọ́. èyí tí mo kàn fẹ́ sọ níbẹ̀ òun ni pé nínú ọ̀rọ̀ tí àfá bàbá ọ̀tẹ́ sọ, bàbá ọ̀tẹ́ ń wí ń bẹ̀ pé bàbá ọ̀tẹ́ tẹnu mọ́ gbólóhùn as-Salafi 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 nǹkan kan bẹ́ẹ̀. tọ́ ìdínú tẹ́mi ó fi sọ̀rọ̀ oye nítorí as-Salafi tí àwọn olùkọ́ àgbà yìí tí wọ́n fi sẹ́yìn orúkọ wọn, tí wọ́n fi ṣe kíni, tí wọ́n fi sẹ́yìn orúkọ wọn kìí ṣe orúkọ ìdílé oye, kìí ṣe orúkọ ìdílé kan, kìí ṣe orúkọ ìran kan, kìí ṣe orúkọ ipò òkè
ìran báyìí ló gbọdọ̀ máa jẹ́. So ohun tó já sí pé ó ní ṣe pọ̀ mẹ́sìn Allah subhanahu wa ta'ala ni, tó já sí wípé àtàrà as-salafiyya òun ni wọ́n ti ṣe kíni, òun ni wọ́n ti máa bí ká sọ pé látara as-salaf òun ni wọ́n ti ṣe kíni, òun ni wọ́n ti yọ. Téèyàn bá wá pé ààrẹ ní as-salafi ń fi ààrẹ tì sí àwọn ọgọ́rùn-ún ọdún mẹ́ta tó lóore jù. So téèyàn bá pé ààrẹ ní as-salafi ń fi ààrẹ tì sí àwọn ọgọ́rùn-ún mẹ́ta ọdún tó lóore jù nínú ìṣẹ̀mí. So al-qurunu thalatha al-mufaddala ibi tí ń fi ààrẹ tì sínú, tó ń túmọ̀ sí wípé ohun táwọn wọ̀nyẹn tí wọ́n ṣe lẹ́sìn ní ìgbà yẹn òun náà ó máa gbìyànjú kó máa ṣe ní ẹ̀sìn. So àmọ́ ó ṣe ní léèmà ó ṣe ní láàánú wallahi al-azim ipe àwọn ẹni tí wọ́n ń pera wọn ní as-salafi láwọn olùkọ́ àgbà yìí, in mọ́ kọ bàbá yùn gangan fúnra lára wọn, so tí àwọn àti bàbá ọ̀tẹ́jọ jòkó papọ̀. Ó ṣe ní léèmà ipe ṣé bàbá ọ̀tẹ́ òun ló yẹ kí ẹ gbé máìkì fún ipé kí wọ́n máa ṣe wáàzí fún yín, àbẹ́yìn ló yẹ kẹ́ gbá máìkì mú kẹ́ ṣe wáàzí fún bàbá ọ̀tẹ́? Ẹ bẹ̀rù Allah bá dẹ́dàfà. So ẹlòmí lè máa wò wípé kí ló kàn bẹ́ẹ̀ sí, ó kàn wá, ó ṣe kí ni ó kàn wá, nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń rí àwọn pípù yìí gẹ́gẹ́ bí ẹni pé onísúnnà ni wọ́n, sàlàfíyà ni wọ́n ń ṣe. Wàrà sọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń ṣe lórúkọ sàlàfíyà ìranu ní tí è ṣe súnnà nabi sallallahu alaihi wasallam. So ìranu ní ìrégbè ní tí è ṣe súnnà nabi, ara rẹ̀ náà lélẹ̀ pẹ̀lú ókọ sàlàfíyà. Ṣé bàbá ọ̀tẹ́ ló yẹ kẹ́ gbé máìkì fún kó ṣe wáàzí fún yín ni, àbí ẹ̀yin lẹ wà ní ipò wípé kẹ́ ṣe wáàzí fún bàbá ọ̀tẹ́ ká ní ẹ bá mọ ohun tẹ́ ń ṣe? So law ta'lamuna ma taf'alun, kálẹ̀ bá mọ pàápàá ohun tẹ́ ń ṣe, ohun tẹ́ ń tà àti gbàpè mára rẹ̀ gẹ́gẹ́ bí as-salafi. Ṣé bàbá ọ̀tẹ́ ló yẹ kẹ́ gbé máìkì fún kó máa ṣe wáàzí níwájú yín fún àwọn ọmọ tẹ́ ń ṣe hafla fún, àbẹ́yìn lẹ bùkátà sí kẹ́ ṣe wáàzí fún bàbá ọ̀tẹ́? Ní bàbá ọ̀tẹ́ tó yá sí wípé nínú àwọn ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ kúfùrù mbẹ̀mbẹ̀, ọ̀rọ̀ kèfèrí ń rùn nínú àwọn ọ̀rọ̀ wọn títí dò ní ìrí bàbá ọ̀tẹ́ ò jáde kí wọ́n kọ̀rẹ́kì ọ̀rọ̀ yẹn. Bàbá ọ̀tẹ́ òun náà lẹ wá tún gbé máìkì fún. Ta ló yẹ kó ṣe wáàzí fúnra wọn nínú ẹ̀yin méjèèjì? So àmọ́ ń play ọ̀rọ̀ bàbá ọ̀tẹ́ kẹ́ gbọ́. Ẹ wá wo àánú Ọlọ́run lónìí, èèyàn ní ṣe ní àbọ́lọ̀. Gbogbo bó ti lẹ́yìn bàbá bá kí èèyàn ló ṣe ní àbọ́lọ̀. Àṣẹ́nu mi dùn pé Ọlọ́run fi òní ìṣe àmì sẹ́mi náà. Gbogbo ẹni ó bá rí tó dáa tí ọba ti pọ́n tó dáa ní Ọlọ́run ò ní yọ tó dáa lára rẹ̀. Àmì ni ọba rí tó dáa tó bá gbà ẹ̀ lé torí báwọn tó bí iye ní àkọlé ni wọ́n lè fi dé ní àkọlé. Ó bí ẹlòmíì ń bí àkọlé, àmọ́ àtọ̀wọ́ ti mí sí mọ́ra. Kò sásìkò. Wọ́n á yẹ sí ọ̀sán láti. Dọ́ńtì tẹ́mi àti yìí ti jọ wà. Tipẹ́ lórí ìkọ́lá tàná ni. Ní bàbá Agbójì bá tún wá lóyìn fún mi náà, wọ́n á dákẹ́ báyìí wọ́n dẹ̀ á. Ṣé Sàláfì. Ọ̀dọ̀ Sàláfì láti rí ní gbogbo àwọn èèyàn, àwọn ẹni Ọlọ́run, àwọn obìnrin kó máa lọ hijab. Professor, mo sì ti sọ fún kábíyèsí ìlú Ìwó, mo ní kí n bá padà wá sí Ìwó yẹn. Sami àti Mbàsí èyí tó ṣe fẹ́ máa rà. Eléyìí tó àbí ètò, ẹ̀wọ̀n gbogbo àwọn afá, ẹ̀wọ̀n bí wọ́n ti wé láàyè, wọ́n dùn orí wọn dùn wò. Ìjẹ́ ọlọ́run wá sọ̀rọ̀ fún ọmọ mi ẹ̀ dùn orí wọn dùn wò. Eléyìí tó orí fún wa, ẹni tó wà jáde láàmú wá sí nǹkan míì. Báwo ṣe ní àdúrà ní ká máa tọrọ fáwọn àgbàlagbà?
làwọn náà fi lẹ́yìn gbogbo ẹni tí wọ́n ń kiri àwọn àgbàlagbà rúbọ ní lọ́dún kò sì ní lẹ́yìn wassalamu alaikum. tó tọ́ yìí gbogbo alágbọ́ ọ̀rọ̀ bàbá ọ̀tẹ́ níbi ìjókòó àwọn olùkọ́ àgbà Salafi oye àkọ́kọ́ náà ni pé so àwọn ohun yìí so ẹni tí ó ma fún wọn ní azin ẹni tí ó ma yìn wọ́n so yuhibbuna an yuhmadu wọ́n fẹ́ kó já sí wípé káwọn èèyàn ma yìn wọ́n kanu ala al-haq aw lam yakunu ala al-haq wọ́n wà lórí òdodo àbí wọ́n sí lórí òdodo gbogbo ń tẹ́mì rí tí wọ́n fi bàbá ọ̀tẹ́ ṣe níbi nǹkan yìí kò tayọ pé kó lè yìn àwọn so kó lè ṣe kíni kó lè bù wọ́n so kó lè àsìn kó lè gbé wọn sí ipò ẹ̀yìn oye àìjẹ́bẹ̀ ẹ̀ ní máa pera yín ní as-Salafi kẹ́ máa pàpè mọ́ra wípé orí Salafiyya lẹ́wà kẹ́ máa fi ó kọ náà tì sí bí ó kọ yín kó wá já sí wípé irú bàbá ọ̀tẹ́ lẹ́ni kí wọ́n máa ṣe wáàzí fún yín lẹ́ni tó yẹ kẹ́ ṣe wáàzí fún Allahu subhanahu wa ta'ala ọba dẹ́dàwà in sọ fún wa nínú Qur'anul Karim Allah bá yẹ́dà sọ wípé la tahsabanna alladhina yafrahuna bima ataw wa yuhibbuna an yuhmadu bima lam yaf'alu ẹ má ṣe rò ipá àwọn ẹni tí wọ́n yáyọ̀ pọ̀rá àwọn ẹni tí wọ́n yọ̀ pẹ̀lú irú ohun tí wọ́n ṣe níṣẹ́ tí wọ́n dẹ̀ fẹ́ràn kó já sí wípé káwọn èèyàn máa yìn wọ́n bima lam yaf'alu kí wọ́n máa yìn wọ́n pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe bàbá ọ̀tẹ́ wá nìsín ó ń pè ní as-Salafi Salafi Salafi fi Salafi 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 wa lam tatamassaku bis-Salafiyya kama yajuz lam tatamassaku bis-sunnah kama yajuz di Salafiyya àwọn mú bó ṣe yẹ Salafiyya àwọn bí kẹ́ máa fi cruise lẹ́rọ wípé wọ́n fi Salafiyya ṣe so ìmá fi Salafiyya cruise lẹ́ fi ṣe ẹ̀kan fi Salafiyya ẹ̀ fi cruise káàkiri so sunnah ẹ̀kan fi cruise káàkiri so ẹ̀ sì ń fẹ́ kí wọ́n máa yìnyín pẹ̀lú nǹkan yẹn so ọ̀rọ̀ tí bàbá ọ̀tẹ́ sọ nípa pé ẹ wò bí àwọn obìnrin ọ̀rọ̀ Salafi ilẹ̀ tí rí pé àwọn obìnrin wọ́n bojú wọn nǹkan kan bẹ́ẹ̀ àwọn mùkóndòrò àwọn náà ń bojú so mùkóndòrò wọn gbẹ́sìn dá ní bó ṣe yẹ wọn ìgbẹ́sìn Allah bá yẹ dáadáa ní bó ṣe yẹ so tí mùkóndòrò bá lè máa bojú pẹ̀lú pé wọn gbẹ́sìn Allah bá dáadáa ní bó ṣe yẹ so kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jọni lójú pé àwọn eléyìí náà àwọn obìnrin wọn ń bojú wọ́n sì lè má gbé ìsìláàmù dání bó ṣe wọ́n lè má gbé súnà nábì dání bó ṣe àbí ṣé mùkóndòrò gbé súnà nábì dání àwọn oníláwà ní ṣé wọ́n gbé súnà nábì ọ̀sẹ́lẹ̀mù dání wọ́n gbé dání so wọ́n gbé dání bó ṣe oye tọ́ àwọn eléyìí náà kò gbọ́dọ̀ wá jọjú wípé àwọn obìnrin wọ́n ń bojú wọ́n lè má bojú in tó dání in tó sì ṣe kíni in tó lálàáfíà ní tó wá sí pé obìnrin mùsùlùmí gbọ́dọ̀ ṣe so amma èyàn ò lè jẹ́ ohun tá fi gbé dájọ́ láwọn wọ̀nyí lórí pé wọ́n practice Salafiyya bó ṣe so nítorí a rí súfí mi nǹkan tó yá sí wípé súfí ni ìyàwó rẹ̀ sì ń bojú oye so àwọn wọ̀nyí rẹ̀ kí èyàn wá máa yìn wọ́n pẹ̀lú ohun tí wọ́n ṣe ohun ni wọ́n fẹ́ wa yuhibbuna an yuhmadu bima lam yaf'alu wọ́n fẹ́ káwọn èèyàn máa yìn wọ́n pẹ̀lú ohun tí wọ́n ṣe níṣẹ́ bàbá ọ̀tẹ́ wá nìsìn ó pè wọ́n ní Salafi 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 fi inú wọn ń dùn wọ́n hó so kálẹ̀ bá wà lórí Salafiyya àwọn bó ṣe yẹ ni bàbá ọ̀tẹ́ kọ́lẹ̀ gbé máìkì fún pé kó máa ṣe wáàzí fún yín ká ní Salafiyya lẹ bá gbé dání ẹ wá gbọ́ ọ̀rọ̀ bàbá ọ̀tẹ́ ká ní Salafiyya lẹ bá ṣe kí ni òun lẹ bá gbé dání ẹni tó sọrú ọ̀rọ̀ yìí tí ó sì túbá lórí rẹ̀ títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí òun kọ́ lẹ gbé máìkì fún pé kó wá máa bá yín sọ̀rọ̀ kó wá ṣe wáàzí fún ẹ̀yin gan lẹ bùkátà sí kẹ́ ṣe wáàzí fún bàbá ọ̀tẹ́ ẹ̀yin lẹ wà ní ipò wípé kẹ́ ṣe wáàzí fún bàbá ọ̀tẹ́ pé ọ̀rọ̀ báyìí tó ní ṣe pọ̀ pẹ̀lú ẹ̀tọ́ Allah tó ní ṣe pọ̀ pẹ̀lú ìwọ Allah subhanahu wa ta'ala ẹgbọ́n tí bàbá ọ̀tẹ́ sọ ẹgbẹ́ àbí minal milla
kúfùrù ní tó yá sí pé ó gbéyàn jáde kó nú ìsìláàmù ní orin tí bàbá ọ̀tẹ́ kan bí orin bàbá ọ̀tẹ́ tẹ́ pè ipé kí wọ́n wá ṣe wáàzí tí wọ́n wá yìnyín sálàfí 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 fi tẹ́ ń dunú tẹ́ rò pé bóyá ẹgbẹ́ sálàfí àdá ní bó ṣe yẹ ẹgbọ́n tí bàbá ọ̀tẹ́ sọ lẹ́nu ta ló wá bùkátà sí kó ṣe wáàzí fúnra wọn nínú ẹ̀yin méjèèjì nínú gbogbo yín ṣé ẹ̀yin ló yẹ kẹ́ ṣe wáàzí fún bàbá ọ̀tẹ́ ni àbí bàbá ọ̀tẹ́ ló yẹ kó ṣe wáàzí fún yín ká ní sálàfíyà lẹ bá gbé dání súnnà lẹ bá ń ṣe lóòótọ́ so ẹgbọ́n tí bàbá ọ̀tẹ́ sọ a ti sọ̀rọ̀ lórí fídíò yìí rí o bàbá ọ̀tẹ́ ò jáde kí wọ́n wá túbá lórí rẹ̀ Jilani wa'atif alayya ìtumọ̀ rẹ̀ ní pé ìrẹ́ Abdulkadir Jilani ràn mí lọ́wọ́ káànú mi ṣàánú mi ya maula rutabil aliyya so ìrẹ́ Jilani tó já sí wípé o ní kápá lórí àwọn ipò tó ga àwọn ipò tó ṣe kíni àwọn ipò tó tóbi ẹ̀dá kùn sí Abdulkadir Jilani ní ìrànlọ́wọ́ kan tó lè ṣe fún àwọn ẹ̀dá Ọlọ́run so ń gan fún ara rẹ̀ ó kápá kóran rẹ̀ lọ́wọ́ ni so ó tẹ̀ wá tó pé ó tún ti wá kú so èèyàn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹbọ báyìí àwọn ọ̀rọ̀ kúfùrù tó sọ̀yàn di kèfèrí báyìí so irú èèyàn bẹ́ẹ̀ lẹ tún wá gbé máìkì fún inú yín wá ń dùn yín wá ń sọ pé sálàfí 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 fi sálàfí 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 fi inú yín wá ń dùn ó ṣe o kálọ̀bà ẹ̀dà kó má jẹ́ kẹ́ bá báyìí lọ wallahi alazim so ẹ̀ ń fi sálàfí àyín kàn fi ń cruise ni ẹ̀ ń fi sálàfí àyín fi ń cruise káàkiri ẹ fẹ́ máa fi sálàfí àgbáyìí ó ń kí yín pẹ̀lú sàlàfíà ń sin inú yín dùn lẹ́ni tó yá sí pé ká ní sàlàfíà bá wà lára yín bó ṣe yẹ ni ó yẹ kẹ́ ṣe wáàsí fún wọn ẹ̀yin gangan ló yẹ kẹ́ ṣe wáàsí fún wọn ká ní ẹ bá gbé sàlàfíà dání kẹ́ sọ fún wọn pé ọ̀rọ̀ báyìí tẹ́ sọ o kò lọ o ní kẹ́ bá wọn jà kẹ́ yọ kùmà kẹ́ yọ ọ̀bẹ kẹ́ yọ àsọ léyìn fún yín sì lè wé léyìn fún yàn so ọ̀rọ̀ ẹnu náà ni ọ̀rọ̀ báyìí ò lọ mùsùlùmí sọ̀rọ̀ báyìí eléyìí ṣe ìsìláàmù so eléyìí ṣe ìsìláàmù kìí ṣẹ́sìn ọlọ́run ọba ipé Abdulkadir Jilani wá ràn mí lọ́wọ́ kúfùrún wadih kúfùrù tó fojú hàn tí ó pamọ́ rárá àti rárá so tí ó pamọ́ rárá àti rárá àwọn sálàfù tẹ́ ń fira yín tì sọ́dọ̀ wọn olùkọ́ àgbà sálàfí àwọn sálàfù tẹ́ ń fira yín tì sọ́dọ̀ wọn tí bàbá ọ̀tẹ́ fi ń pè yín ní sálàfí 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 fi so kí ni ìṣesí wọn pẹ̀lú ìmá báwọn ẹni tí wọ́n bá sọ ọ̀rọ̀ kúfùrù lẹ́nu tí wọ́n sì ṣàfihàn rẹ̀ kí ní ìṣesí wọn pẹ̀lú ẹ̀ ṣé kí wọ́n pàdé ń tọ̀hún kí wọ́n á máa yọ̀ pẹ̀lú ń tọ̀hún àbí kí wọ́n pọ́n tọ̀hún kúrò lójú ọ̀nà tí ó dá tó wá sínú ojú ọ̀nà tó dá tí ń ṣe ojú ọ̀nà Allah bàyẹ̀dà ti tòjíṣẹ́ rẹ̀ so tí ń ṣe ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala àtòjíṣẹ́ rẹ̀ so èèyàn wá kọrin báyìí ẹ lè má ti rí àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń wà lórí social media èmi ó dá mi lójú pé ó ṣe kẹ́ ti rí so àmọ́ a tún fún yín ní doubt pé òkè a tún fún yín ní chance of doubt pé ẹlẹ́mátì rí ẹlẹ́mátì gbọ́ pé bàbá ọ̀tẹ́ sọ so àmọ́ pẹ̀lú activities ẹni yìí lórí social media ṣé irú èèyàn báyìí ló yẹ kẹ́ ẹ pè ká ní sálàfí nẹ bá jẹ́ lóòótọ́ ọmọlúàbí sàlàfíà sí wà lára yín ṣé irú ẹni tó yẹ kẹ́ ẹ pèrè ká ní lóòótọ́ ẹ̀sìn ọlọ́run balẹ̀ fẹ́ ṣe sórí ẹni tó yẹ kẹ́ ẹ pèrè pẹ̀lú activities wọn lórí social media sórí ẹni tó yẹ kẹ́ ẹ pèrè pé kó wá máa bá àwọn ọmọ tẹ́ ń ṣe hafla fún tẹ́ ẹ kọ́ lẹ́sìn tẹ́ ẹ kọ́ ní ẹ̀sìn ọlọ́run ọba tí ó rẹ̀ ní tó ẹkẹ́ wá máa pèrè pé kó wá ṣe wáàzí fún wa rí nígbẹ̀yìn gbẹ̀yìn ṣe hafla fún wọn lẹ́ni tó nírò àwọn ọ̀rọ̀ báyìí lẹ́nu lẹ́ni tó yá sí pé ìṣe rẹ̀ lórí social media so kò fẹ́ yàtọ̀ sí ìṣe àwọn olórin tó yá sí pé àwọn celebrity olórin tó yá sí pé kò síbi tẹ́ ẹ̀ ti lè bá wọn pàdé nínú ìṣẹ̀mí ayé kò sí gbogbo bí kíbi tẹ bá rò pé èyàn ti lè rí èyàn tí ó dá kò síbi tẹ́ ti lè bá wọn wallahi ẹlọ bẹ̀rọ Allah bá dẹ́dà so èyàn ń tọrọ lọ́wọ́ Abdulkadir Jilani báyìí tó clear tó hàn sí gbogbo àwọn èèyàn ipé rẹ̀ Abdulkadir Jilani ràn mí lọ́wọ́ Jilani wa'atif alayya ràn mí lọ́wọ́ kún mi lọ́ṣà Abdulkadir Jilani ní ràn lọ́wọ́ tó lè ṣe fẹ́ ní àkàn so tálẹ́ ni tí máa ràn yàn lọ́wọ́ ya maula rutabil aliyya ìrẹ́ tó ní ìkápá lórí àwọn ipò tó ga tálẹ́ni tó ní ìkápá lórí gbogbo ipò Allah òun ni máa ń fún yàn ní ipò òun ni máa ń yọ ipò kúrò lọ́wọ́ yàn so tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha òun ni máa ń fún yàn ní ipò òun ni máa ń gba ipò kúrò lọ́wọ́ yàn Allah bá dẹ́dà ni Abdulkadir Jilani òní èèyàn wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí inú yín wá ń dùn ẹ̀ wá gbé máìkì fún tọ̀ wá yìí sálàfí fi ẹ̀ wá ń dunú ẹ̀ wá ń ju agbádá ẹ lọ túbá fa kò dáfa
ó ti pẹ́ tẹ́ tí máa ń ṣe gbogbo àwọn nǹkan yóò akàn ń wò yín àfẹ́ sọ̀rọ̀ so kìí ṣe pé báyìí rẹ̀ nìkan kan yín bà wá so àmọ́ ó ti dójú ẹ̀ tó yá sí wípé a mọ̀ wá sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí so tẹ́ bá fẹ́ ṣe ẹ lọ yọ sàláfí kò ń bí ó kọ yín ẹ má attach ẹ̀ mọ́ kọ yín so ẹ lè attach ó kọ ìdílé yín máa kẹ́ ẹ máa fi ṣe ike ìranù tẹ́ bá fẹ́ ṣe ẹ lè attach ó kọ ìdílé yín ẹ lè attach ẹ̀ mọ́ kẹ́ ẹ máa fi ṣe kíni kẹ́ ẹ máa fi ṣe so kẹ́ ẹ máa fi ṣe ike ìranù tí ẹ bá fẹ́ fi ṣe kíni tẹ́ bá fẹ́ fi ṣe ẹlẹ́ àtàkì ọkọ̀ ilé yìí ma ẹyọ sálàfí kò ń bẹ́ẹ̀ kẹ ma fi ṣe ìranù tẹ́ bá fẹ́ fi ṣe oye àmọ́gbẹ́ ma wá fi sálàfí wọ́n ma ẹfẹ́ ma fẹ́ gbọ́ ọfẹ́ ma gbóríyìn sálàfíyà ẹwà ma fi ṣe jákujàku wallahi alazim ní ma wò yínà so bẹ́ẹ̀ náà ni ẹ lọ gbé gbòrán ti ń pè àfójú màálù mẹ́rìndínlógún wọ́n gbà gan pé kó wá máa sọ̀rọ̀ so lẹ́ni tó ẹkẹ́yìn ṣe wáàsí fún tó ẹkẹ́yìn ṣe lecture fún ká nílò tó ẹ bá wà lórí sálàfíyà bó ṣe yẹ so Allah bẹ̀rẹ̀ ń sọ fún wa ní Qur'an al-Karim Allah bẹ̀rẹ̀ sọ pé amman yujibul mudtarra idha da'a tàbí talẹni náà tí ma ń dá ẹni tára ní lóò ní ìgbà tí ẹni tára ní bá pè wa yakshifu su' tí sì ma ń kó aburú tí ma ń ká aburú kó fáwọn ẹ̀dá rẹ̀ wa yaj'alukum khulafa al-ard bẹ́ẹ̀dẹ̀ ni tí ń fi yín lọ́lẹ̀ fúnra yín talẹni náà Allahu subhanahu wa ta'ala ohun lẹni tó yá sí pé yujibul mudtarra idha da'a wa yakshifu su' ويجعلنا خلفاء الأرض òun ní ṣe gbogbo ẹ̀ so láàrin ayayà lọ́bàá ẹ̀dà sọ pé a ilahum ma'a Allah ǹjẹ́ nǹkankan bẹ tó lẹ́tọ̀ sí ìjọsìn ní ti tòdodo papọ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala tó ń túmọ̀ sí wípé ìwọ tó bá ń pè nǹkan mí yàtọ̀ sí lọ́bàá ẹ̀dà bí irú èyí tí bàbá ọ̀tẹ́ ń pè ń bí pé Jilani wa'tif alayya ya mawla ar-rutabil 'aliyya takfuru billah wa tushriku billahi وتشرك مع الله ما لا ينزل الله سبحانه وتعالى له سلطانا ó dẹ̀ mú akẹgbẹ́ kan lọ́bẹ̀ẹ́dà ní ìta lọ́bẹ̀ẹ́dà ó ṣe kí ni tí ó sọ ẹ̀rí kàkàkalẹ̀ fún so kíyàn wá sọ rọ̀rọ̀ báyìí kẹwàá gbé máìkì fún pé kó wá máa ṣe wáàsí fáwọn ọmọ tẹ́ ń ṣe hafla fún kó wá máa yìnyín lórúkọ sàlàfíà kínú yín wá máa dùn kálẹ̀ bá wà lórí sàlàfíà lóòótọ́ ni nǹkan ti wà tó yẹ kẹ́ ṣe wáàsí fún ẹni yìí lé lórí ẹni yìí sí kọ̀ọ̀dẹ̀ríyò ní tó gbogbo nínú ìgbàgbọ́ kọ̀ọ̀dẹ̀ríyà rẹ̀ ló gbé jáde ń bí nínú ìgbàgbọ́ kọ̀ọ̀dẹ̀ríyà bàbá ọ̀tẹ́ òun ni kíni òun ni bàbá ọ̀tẹ́ gbé jáde ń bí báyìí nínú ìgbàgbọ́ kọ̀ọ̀dẹ̀ríyà bàbá ọ̀tẹ́ nínú ìgbàgbọ́ kọ̀ọ̀dẹ̀ríyà rẹ̀ lè so ṣe ẹ̀yin ló ẹ kó wá máa ṣe wáàzí fún ni àbí kẹ́ ṣe wáàzí fún ipe kọ̀ọ̀dẹ̀ríyà tó gbé dání bó ní nǹkan kan bẹ́ẹ̀ kíní yìí ó láwọn nǹkan tó yá sí pé kò jọmọ́ ìsìláàmù nù ibo lẹ ti gbà so ẹ̀yin ló ẹ̀kẹ́ ṣe wà sí fún kálẹ̀ bá wà lórí orin dáadáa kálẹ̀ bá wà lórí oore kálẹ̀ bá wà lórí tẹ́ ń pè mọ́ra yín ẹ̀yin ló ẹ̀kẹ́ ṣe wà sí fún àmẹ́ẹ̀rí wà sí ṣe fún ó ṣàwáyìn inú yín dùn so ó wáyìn yóò wá fẹ́yìn fún inú yín dùn ló bá tán bìkítà nípa alkiyama tòun gangan fúnra láàrẹ̀ nípa àwọn sọkúsọ tó ṣe kíni tí ń sọ so àti àwọn ìwíkúwí tí ń wí bí irú eléyìí ipe ìrẹ̀ Abdulkadir Jilani o ràn mí lọ́wọ́ ìwọ tó yá sí pé gbogbo ipò ló ní pátápátá lọ́dọ̀ rẹ gbogbo ipò gíga ló ní ṣé Abdulkadir Jilani ní ipò gíga kankan lọ́dọ̀ ta ní máa ń fúnni nípò gíga ta ló nípò gíga lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala so òun ló ní kápá lórí gbogbo nǹkan Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú Qur'an al-Karim Allah bẹ̀rẹ̀ sọ pé walladhina tad'una min dunihi ma yamlikuna min qimtir àwọn ẹni tẹ́ ń pè yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n ní ìkápá lórí kíní fẹ́lẹ́fẹ́lẹ́ so ewé fẹ́lẹ́fẹ́lẹ́ kan bẹ nínú làbídùn tàbá ti ṣí làbídùn báyìí so níbi kóró rẹ̀ yẹn nǹkan fẹ́lẹ́fẹ́lẹ́ kan máa wà ń bẹ kìmtírù nìyẹn wọ́n ní ìkápá rẹ̀ láti dá nǹkan yùn gan dèpòdépò tó ń wà dá nǹkan míì tó tóbi jùlọ in tad'uuhum tẹ́ bá fi lè pè wọ́n la yasma'u du'aakum Allah bá yẹ́dà sọ pé wọ́n lè gbọ́ ohun tẹ́ ń pè àwọn áyà tó ẹ̀kẹ́ kà fún bàbá ọ̀tẹ́rì àwọn áyà tẹ́ kà fún bàbá ọ̀tẹ́rì pé àfá ẹmọ̀ sọ báyìí níjò ní kò sì yẹ kó lọ bẹ́ẹ̀ ṣe ẹ̀rí báyìí ká nínú Qur'anul Karim ni so àmọ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó kù sẹ́ni kan tó wá mọ áyà nù yín tó lè kà fún bàbá ọ̀tẹ́ àsan kó kàn wáyìn yín kẹ́sì dúnú pẹ̀lú kó wáyìn yín kó sì máa lọ ẹ lọ bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ lọ páyà Allah subhanahu wa ta'ala so Allah bá yẹ́dà sọ pé tí wọ́n bá pe àwọn Abdulkadir Jilani tí wọ́n ń pè àtàwọn nǹkan míì tí wọ́n ń pè yàtọ̀ sí Allah bá yẹ́dà la yasma'u du'aakum
Allah bá sọ pé wọn lè gbọ́ ìpèpè yín, wọn lè gbọ́ àdúrà yín. Àdúrà tí bàbá ọ̀tẹ̀ ń ṣe bí báyìí ní sí pé Jilani wa atif alayya la yasma'uhu Abdul Qadir Jilani. Allah bá wá sọ pé walau sami'u, tí wọ́n bá ti ẹ̀ wá ní opportunity àti gbọ́, mastajabu lakum, wọ́n lè fún yín ní ohun tẹ́ ń béèrè, wọ́n ní kápá àti dá yín lóhùn dìbòdìbò tí wọ́n fún yín ní ohun tẹ́ ń béèrè. walau sami'a Abdul Qadir Jilani mastata'a an yastajiba lakum, kò ní ìkápá àti dá yín lóhùn kódà kí Abdul Qadir Jilani gbọ́ irú pèpè tí bàbá ọ̀tẹ̀ ń pè yìí. So ta ló wáyé kó ṣe wáàsí fúnra wọn nínú ẹ̀yin méjì? Ṣé ẹ̀yin tẹ́ pera yín ní àsálàfí lẹ́wà nípò kẹ́ ṣe wáàsí fún bàbá ọ̀tẹ̀ Al-Qadiri ni, àbí bàbá ọ̀tẹ̀ Al-Qadiri tó já sí pé ọ̀rọ̀ kúfùrù ń bẹ nínú gbàgbọ́ wọn, ṣé ẹ̀yin ló yẹ kẹ́ ṣe wáàsí fún ni àbí àwọn ló yẹ kán ṣe wáàsí fún yín? Ẹ lọ bẹ̀rù Allah subhanahu wa ta'ala. So ẹ lọ ṣe kí ni? Ẹ lọ bẹ̀rù Allah subhanahu wa ta'ala. Ẹ lọ bẹ̀rù Allah subhanahu wa ta'ala. Ẹ lọ bẹ̀rù Allah subhanahu wa ta'ala. Ẹ lọ páyà Allah bá dẹ́dà. So tẹ bá mọ̀ pé ẹ fẹ́ máa gba oríyìn, ẹ kàn fẹ́ máa káwọn èèyàn kàn máa yìnyín, so ẹ kàn fẹ́ máa káwọn èèyàn kàn máa yìnyín nǹkan kan bẹ́ẹ̀, káwọn èèyàn kàn máa yìnyín òun lẹ fẹ́ nǹkan kan bẹ́ẹ̀, ẹ lè lọ pa sálàfí rẹ́kò nú ọkọ̀ yín náà, kẹ pa sálàfí rẹ́kò nú ọkọ̀ yín, kẹ fi ọkọ̀ ìdílé yín sí. So tẹ́ bá fi kó ìdílé yín sí àwọn ní problem. So àwọn kan máa wọ́n pé so ọkọ̀ ìdílé wọn fi ń ṣe jàre, kò sí tó kàn wá. Bọ̀ ẹ fẹ́ máa gba oríyìn sàlàfíyà pẹ̀lú ọ̀nà tí ó dá, pẹ̀lú ohun tí ó yẹ, wallahi àwọn onídákẹ́ àti ń dákẹ́ lọ́jọ́ tó ti pẹ́, but a gbọ́dọ̀ má dákẹ́ lórí gbogbo ẹ̀. A gbọ́dọ̀ ṣe kíni? A gbọ́dọ̀ má dákẹ́ lórí gbogbo ẹ̀. So kí Allah subhanahu wa ta'ala ọba dẹ́dà kó dákun kó má ṣáà ṣe dáadáa fún ẹni kọ̀ọ̀kan wa, bẹ́ẹ̀ dẹ̀ ni kó ṣàmójúkò àṣìṣe wa. Oye, so ìwọ̀n bá ń tàfẹ́ sọ náà nù, mo ti sọ pé kò ní pọ̀jù, mo ti sọ pé kò ní ṣe kíni, kò ní pọ̀jù, ìwọ̀n bá tí mo fẹ́ wí náà nìyẹn. So ìwọ tó bá ní èbúbú o lè máa bú lábẹ́ comment section, ó yé báyìí. So àwọn ò ní problem pẹ̀lú yẹn. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.